àádọ́ta lọ ni tó ti jẹ nílé Onífẹ̀ Ọọ̀ni níbi ojúmọmọ ti mọ wá lẹ́yìn Odùduwà bàbá Yorùbá. Ọ̀sán gangan Bàmákin ló jẹ lẹ́yìn Odùduwà. Ògúnláká lọ́jọ́ ní sí kẹta. Ọbalùfọ̀n Ògbógbòdìrìn lọ́jọ́ ní tó sí kẹrin. Ọbalùfà Láyémọrẹ́ lọ́jọ́ ní sí karùn-ún. Oníkan lọ ní tó gorí oyè lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. Ọ̀nà ló tẹ̀lú Ẹ̀fà láyé tí ń bẹ lẹ́kìtì tó tẹ Ẹdó. Ọ̀rànmíyàn lọ́jọ́ ní sí kẹfà. Ayéṣe lọ́jọ́ tó sí keje. Lájàmísàn lọ́jọ́ ní sí kẹjọ. Lájọdógún lọ́jọ́ ní sí kẹsàn. Láfògídò ìlọ́nìkẹ́ wá. Òdìdìmọ̀dẹ̀ rógbẹ̀sìn ìlójẹ tó sì kọkànlá. Àwòròkọ lókìn ìlójẹ tó sì kejìlá. Ẹ̀kún lójẹ tó tẹ̀lé. Àjímúdẹ̀kùn náà tún jẹ. Bóníjìó iná tún jọ ní ọ̀kànlá jọ́sìn jẹ. Adégbàlú náà tún jẹ. Ọ̀sìnkọ́lá jẹ. Ògbórù jẹ. Inú tẹ Ifọ̀ Ọ̀dàn tó tẹ Ẹdó. Ògbórù ó wà lára Ọọ̀ni tí ó ti kú tọmọ ọmọ rẹ̀ fi gorí àpèrè. Díẹ̀ sí ìlójógún Ọọ̀ni Lúwo ìlọ́ni kọkànlélógún ìlóbìnrin àkọ́kọ́ tó jọ Ọọ̀ni nílé Onífẹ̀ níbi ojúmọmọ ti mọ wá. Aya olóyè ọba lọ́ràn Obì Adékọ́lá Tẹ̀lú tó tẹ ìlú Ìwòdó nípínlẹ̀ Ọ̀ṣun. Olúmọbí ìlójọ ní kejìlélógún. Àgbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ìlójọ ní kẹtàlélógún. Òjẹ́ lọ́kùnrin náà tún jẹ. Lágùnjà ajẹ Lárùnká jẹ. Adémilú jẹ. Ọmọ gbogbo jẹ. Àjìlá òun jẹ. Adéjìnlẹ̀ náà ló jọgbọ́n Ọọ̀ni. Ọlọ́jọ́ ìlójọ ní kọkànlélọ́gbọ̀n. Òkìtì lójọ ní tó tẹ̀lé. Lùgbàdé náà tún jẹ. Àríbíwọ́sọ jẹ. Ọ̀sínládé Òtútù bí Ọ̀ṣun náà tún gorí àpèrè. Àdàpá náà tún jẹ. Òjìgìdìrí náà tún jọ Ọọ̀ni. Akínmúyèrò náà tún jẹ. Gbẹ̀ńláre náà tún jọ Ọọ̀ni. Gbẹ̀gbà jẹ. Olójogójì Ọọ̀ni. Wúmọ̀níjẹ náà ló tún jọ Ọọ̀ni. Adégúnlẹ̀ Àbẹ̀wẹ̀lá iná tún jẹ. Lẹ́gbẹ̀ẹ́ sọ́kùnkùn bùsù iná tún jọ Ọọ̀ni. Ọ̀ráyígbà Ayíkítí Ọ̀jájá kìíní iná tún gorí àpèrè. Dẹ́rìn Ọlọ́gbẹ́ ńlá iná tún jẹ Ọọ̀ni. Adélẹ́kàn Olúbùsì àkọ́kọ́ iná tún gorí àpèrè. Ọọ̀ni Adékọ́lá náà tún gorí àpèrè. Oṣù méjì péré ló lò láàfin. Adémilúyì Àjàgún Láwárí kan wà Àgbẹ̀jà Lábọ̀fá. Ó gorí àpèrè ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀wọ́lémẹ́wàá ọdún sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀wá-ó-lé-lókòólémẹ́wàá ọdún 1910 sí 1930. Akíkanjú ọdẹ níṣe. Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí náà tún gorí àpèrè. Okòólélẹ́gbẹ̀wá ọdún ó dín mẹ́wàá sí ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀wá ọdún 1930 sí 1980. Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí ṣe gudugudu méje lórí àpèrè. Ìgbà tó kàn ó kéré níṣe ìjọba ọba Ògúnadé Síjúadé Olúbùṣe kejì ló jẹ́ àádọ́ta Ọọ̀ni. Akíkanjú ní bàbá akitiyan ọba Olúbùṣe kejì fún ìtẹ̀síwájú Ilé Ifẹ̀ kò ló ń kà. Akíkanjú olówó lọ́rọ̀ ọba ni Olúbùṣe rí oògùn ẹbí tí kì í mọ pìrìpìrì láyà. Òsùnmọ̀ sílẹ̀ súnmọ́ ẹni òkúmọ̀ lóṣùn kúmọ̀ láta. Ọọ̀ni Adéyẹyè ẹni Ògúnwùsì Ọ̀jájá kejì ìlójọ ní àádọ́ta alẹ́ kan. Bàbá gorí àpèrè ní 15 ọdún lọ́jọ́ keje oṣù Ọ̀pẹ December 7th 2015. Ọọ̀ni Adéyẹyè ṣe gudugudu méje yàyà mẹ́fà láàrin ọdún márùn-ún tí bàbá ti gorí àpèrè. Ojoojúmọ́ nílé Ifẹ̀ tẹ̀síwájú ìdàgbàsókè aláìlẹ́gbẹ́. Wọ́n gbé èdè àṣà àti ìṣẹ̀ṣe lárugẹ kárí ayé. Ọọ̀ni sọdún yìí àṣe iṣẹ́ mi o.